àṣínà yóò ti ẹ̀kún àwọn àfá àwọ̀ ìyálà yana ẹ̀yìn àfá ẹ̀yìn oníṣẹ́ kan mọ́ nísìn èébú ni wọ́n ti fẹ́ lómi lówó ọya bá ló kọjẹ́ onímutí onímugbó onímugẹ́ wọ́n náà sì tanámọ́rí ó sì ń wí lóòótọ́ bóò ló ṣe wájú ọlọ́run bóò ló fẹ́ ṣe wájú ọlọ́run ẹ̀yìn àfá ẹlẹ́wà nú ilé ẹlẹ́wà ń ta ẹlẹ́wà lẹ́nigbé ẹ̀tẹ́ ọmọ gbọ́hùn mi báyìí bóò lẹ́ ṣe wájú ọlọ́run ẹ bá mú máìkì lọ́wọ́ ẹ mọ́ yẹn di o ẹ wò dìtá yẹn nísìn àwọn kan bẹ̀ta ìkíra wa nísìn bóò lá ṣe wájú ọlọ́run báyìí látara ẹ̀ ń bú bàbá tiwa ẹ̀yìn náà ń bú bàbá tiwọn àkírẹ ẹni mọ́ ọdún lọ tiẹ̀ ẹ̀wà ń pa nẹ́bí lẹ́ni ọba yẹn di kọjá ajẹ́ mẹ́ta yẹ́wọ̀ ná àṣínà yóò ti ẹ̀kún àwọn àfá àwọ̀ ìyálà yana báyìí nǹkan òun ìtàn lẹ̀ nísìn ilé yàrá àfá àtòun làfá gbogbo ayé àwọn lè mọ́mù tó wá sọ àfá rẹ̀ ń súná ńkọ́ àwọn èsà àfá kó tó dúpọ̀ àfá rẹ̀ wá bẹ̀rẹ̀ ilé gíwà ní fùbá ta sá àwọn mọ́mù kan wọ́n sọ lóko sa àwọn ìwọ̀n èsà àfá táàfá rẹ̀ wọ́n jẹ́ àfá gbogbo ayé kálukú wa ń bú kálukú gbogbo àwọn àgbàlagbà àtàná tí wọ́n ṣe dáadáa fún wa tí wọ́n tọrọ àdúrà fún wa tí gbogbo wa fi rí bá ti rí àwọn pé wọn máa ń ṣe àwọn oṣù lára wọn abú wọn ayẹyẹ wọn adọ̀tí la ilaha illallah ẹ̀yà fà tèmínà jẹ́ kan nù yín apàdé ọlọ́run jẹ́ kíyámà apàdé ọlọ́run ọba tó kọ iyì kalẹ̀ fún gbogbo ń tó bá gbàgbọ́ tí ń jẹ́ mùmínì ipé bẹ́ẹ̀ bá ṣe lò láyé ẹgbádùn rẹ̀ ẹ máa bọ̀ wá dọ̀ mi ẹ ń bọ̀ wá lóṣẹ̀ mi yìí lọ́dọ̀ mi. wa ja'ala ad-dunya dara ibtila'i wa imtihan. ọwọ́ àṣẹlẹ̀ ayé fún gbogbo ẹni tó gbà tiẹ̀ ó ṣe nílé àdánwò àti ilé àmìwò ó ṣe nílé àdánwò àti ilé àmìwò fún wa. دار ابتلاء وامتحان ó ṣe ń lé àdánwò دار ابتلاء ó ṣe ń lé àdánwò وامتحان àti ilé ìdánwò فنحن نحمده ọba náà làwọn ń dúpẹ́ fún ونستعينه bẹ́ẹ̀ là ń wá ràn lọ́wọ́ rẹ̀ ونستغفره bẹ́ẹ̀ là ń tọrọ àforíjìn lọ́wọ́ rẹ̀ pé kó foríjìn wá ونستهديه bẹ́ẹ̀ là ń tọrọ àlékún mọ̀nà lọ́dọ̀ rẹ̀ ونتوكل عليه bẹ́ẹ̀ la sì gbára lé pa lẹ́ńtà lè gbára lé mọ́tọ́ tayọ ẹ̀. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا àwọn afọba náà wá sọ níbi aburú ẹ̀mí wa ìpẹ́kọ́ fọgbá ìyá wa bó ṣe ṣe fà nẹ́bí wa Muhammad àwọn ìdá náà kó sì gbá kúrò lọ́wọ́ wa. من يهده الله torí pé tọ́lọ́run bá fi mọ̀nà فهو المهتدي irú wọn ní mọ̀nà ومن يضلل tọ́lọ́run bá sọnù فلا هادي له kò sẹ́nìkan tó lè fi mọ̀nà mọ́. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له lẹ́yìn ọpẹ́ wa wá ń jẹ́rìí pé kò sí ọba kan àyàfọ́ ọlọ́run ọba tí ò lórogún ni. القائل ọlọ́run ọba tí ń sọ báyìí pé بسم الله الرحمن الرحيم a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. إن الدين عند الله الإسلام ọlọ́run ní dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ wọn ọlọ́run òun náà ní ìsìláàmù ẹ̀sìn tó ń fọwọ́ sínú. فنصر محمدا عليه ọwọ́ ara nẹ́bí Muhammad ṣe lórí ẹ̀sìn náà pé mo gbẹ́sìn lé ọ lọ́wọ́ ìsìn ràn ọ́ ṣe lórí rẹ̀. وأشهد أن محمدا عبده ورسوله àtúnwá ń jẹ́rìí pa nẹ́bí wa Muhammad bó ṣe jẹ́ gbajúmọ̀ tó ẹrú ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run sì ní ṣe. القائل Ànábì Muhammad ti sọ báyìí pé لو أن لابن آدم واديا من مال ó ní tó bá ṣe yí pé ń lọ bẹ fọ́mọ Ànábì Ádámà kòtò kan tó wá jẹ́ kòtò owó tó jìn لتمنى واديين bó ṣe wá jẹ́ kòtò kan tó jìn tó wó kúnú ẹ̀ لتمنى واديين àwọn Ànábì Ádámà wọ́n mọ̀ wá pé kó pé kòtò méjì bẹ́ẹ̀ ni tó wó kún bẹ́ẹ̀. ولو أن له واديين Ànábì ni wọ́n bá wá jẹ́ pé kòtò méjì ńláńlá tó jìn lówó kúnnú rẹ̀ fọ́mọ Ànábì Ádámà لتمنى
thalithan wọ́n tún máa sáré wọ́n máa tàn máa wọ́n máa wá pékópékó mẹ́ta kówó kún bẹ̀ fáwọn náà ni. wala yamlau jawfa ibn adama illa turab. ọwọ́ ní kò sí tó lè yọ́ máa nẹ́bí ádámà kò sí tó lè kúnnù wọn tí ó dùn mọ́ wọn àyàfi yẹ̀pẹ̀ nìkan ni ó tó owó wọn. sallu ala rasulil karim. wọ́n ní ànẹ́bí tó sọ bẹ́ẹ̀ yá tọrọ ìkẹ́yìkẹ́ fún ànẹ́bí alápàálẹ́ ni. wa ala alihi. kíkẹ́ náà máa bá wọn ará ilé rẹ̀. wa ashabihi. kọ́ máa bá wọn sàhábà rẹ̀. alladhina sadaqu ma ahadu alayhi. àwọn tí wọ́n gbà lódodo wípé tọ́lọ̀ fi rán nẹ́bí wa Muhammad òdodo ni àdéhùn sí ni àwọn tẹ̀lé. fakanu khayra jundi dinillah. wọ́n wá ń jẹ́ ọmọ ogun rẹ̀ fẹ́sìn Ọlọ́hun wọ́n dúró tán wọn yí sẹ́yìn padà. amma ba'd. lẹ́yìn náà ibadallah. gbogbo àwọn ẹrúsìn Ọlọ́run khutbatuna al-yawm ọ̀rọ̀ àwọn bàbá wa ní jímà tòní tadullu ala tanbih. wọ́n ní yóò máa dá lórí ìtanijí pé ká tún tara wa jí ọ̀sẹ̀ tó lọ ìjìrà làgbọ́ òní yóò máa wá jẹ́ ìtanijí. qala ba'dul hukama. wọ́n lọ́kàn nínú àwọn àfáà ó sọ báyìí pé usika bi khams. ó ní mo fẹ́ sọ nǹkan márùn-ún fún ọ. usika bi khams. mo fẹ́ sọ àsọọ́lẹ̀ fún ọ pẹ̀lú nǹkan márùn-ún. tufdika fi dunya. nǹkan márùn-ún yìí yóò sí ọ láǹfààní láyé. tufiduka fi dunya. nǹkan márùn-ún náà yóò sí ọ ní àǹfààní láyé. wa tunjika fil akhirah. yóò sì mú ọ là lọ́jọ́ àlìkìyàmà. al-awwal. ọlọ́lá kọ̀ọ̀kan nǹkan tí mo fẹ́ sọ fún ọ. la tusi ahadan. ó ní mọ́sẹ̀ nìkan kan sùtá o. la tusi ahadan. mọ́sẹ̀ nìkan kan sùtá ọmọ ìyá rẹ ni kìí sọ ọmọ ìyá rẹ ni ẹjọjọ́ ọmọ ìyá ní ìsìlámù ni kìí sọ ọmọ mọ́sẹ̀ nìkan kan sùtá. fa inna azan nas. torí ìsí ọmọ èèyàn ní sùtá hùn ààrùn fi dunya. kò ní jọ láti bọ̀ dán dáadáa láyé ni àti bọ̀ tán rí ò lè dà. ààrùn fi dunya. ìbàjẹ́ ni yóò jẹ́ fún ọ láyé kí wọ́n ní túmọ̀ bàjẹ́ náà ni pé kò ní jọ láti bọ̀ tán dáadáa. wa narun fil akhirah. bọ́bá wá dálì kìámà ẹ̀san ìkà tó ṣe sùtá tó ṣe ẹni náà iná ni yóò tọ́ sí o. faqad naha Allahu an adhiyati an-nas. ọlọ́run gẹ́ ti wá kìlọ̀ kalẹ̀ ó ti ṣe kìlọ̀ nú ọ̀rọ̀ rẹ̀ yí pé ẹ má ṣe èèyàn bí ẹgbẹ́ yín ẹ má ṣe ń sùtá kódà wo bí ẹ ṣe ròyìn ànábì wa Muhammad tó ànábì ọ̀sẹ̀ ẹranko ní sùtá bẹ́ẹ̀ léèyàn kò domi gbónẹ́sẹ̀ ẹranko là kò ṣe sùtá kankan fẹ́ ẹranko kankan tó wá léèyàn. faqad naha Allahu an adhiyati an-nas bil qawli aw bil fi'l. ọlọ́run ti wá kọ̀ wípé iṣẹ́ kan ló ṣe ni tí ó máa jẹ́ sùtá fọ́mọnìkejì rẹ tí ń jẹ́ èèyàn ọ̀rọ̀ kan ló sọ ni tí ó máa jẹ́ sùtá fọ́mọnìkejì rẹ tí ń jẹ́dẹ̀ ẹgbẹ́ rẹ bíi tiẹ̀ náà ọlọ́run ti kìlọ̀ fún wa wípé ká má ṣe bẹ́ẹ̀. wa sayartadda alayka walau ba'da hin. wọ́n wá ní kò sí bó ṣe lè pẹ́ tó kò sí bó lè ṣe lè jìnnà tó kò sì sí bó ṣe lè súnmọ́ tó gbogbo àyídá tó ṣe sùtá tó ṣe ọlọ́run padà dá padà fún ọ. wa qala Allahu ta'ala. ọlọ́run gangan fúnra rẹ̀ wá ń sọ̀rọ̀ báyìí pé bismillahir rahmanir rahim. a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. والذين يؤصون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا. ọlọ́run ní wa nẹ́bí wa Muhammad ọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣe àwọn mùmìnì ń sùtá tí wọ́n ti ń ṣe àwọn mùmìnà lóbìnrin ní sùtá lálẹ́ yìí jẹ́ pé wọ́n dìsáàfù rẹ̀ lọ́dọ̀ wọn tí wọ́n tọ́ sí kí wọ́n ṣe wọ́n ń sùtá. فقد احتملوا بهتانا وإثما مبينا. irú àwọn eléyìí wọ́n ti gbé àgbákòrù wọ́n ti gbé fìtínà rù kalẹ̀ dùgbọ́n tó dọ́dọ̀ wa àtàwọn ẹ̀ṣẹ̀ tó tóbi yìí ti ń bẹ lórí wọn. فقال النبي صلى الله عليه وسلم. wọ́n ní bàbá wa aládìísì tán bàbá wa ní bàbá aráyé Al-Qur'ani tán àwọn aládìísì ànábì wa Muhammad tó ṣe déédéé rẹ̀ ànábì gangan fúnra rẹ̀ wá sọ báyìí pé. صلى الله عليه وسلم. ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá nàbì. من عزى المسلمين في طرقهم. ànábì ní ẹnikẹ́ni tó bá ṣe mùsùlùmí kan
ní sùtá lójú ọ̀nà rẹ̀, bóyá lójú ọ̀nà tí wọ́n ti ń jẹ ni, ojú ọ̀nà títí ń mu ni, ojú ọ̀nà títí ń segbá ni, títí ń sàwo ni, kọ́dà èyí tí wọ́n rìn kọjá ọwọ́ àdá nǹkan tó lè gún wọn lẹ́sẹ̀ síbẹ̀. kọ́dà ìwọ tí túlù mú eríga tí wọ́n ń pè ní túlù ní orí túlù tó yẹ pé bọ́bá mú ẹ̀dá bí ọba tètè rí ìwòsàn rẹ̀ yóò dàbí ìgbà tí erí fẹ́ bọ́ọ̀lẹ̀ báyìí ni. ìwọ tó mú tí wọ́n wá fún ọ lọ́sẹ̀ pé lọ́ọ́ wẹ̀ lásùbà ẹ̀wọ̀n àkọ́pẹ́ ìdá síbi táwọn èèyàn rìn ẹni bá ti tẹ̀hún ó ti kóònù kò ní mú ọmọ ó ti rọ́lu ọlọ́run ó ti rọ́lu ọlọ́run tí ó rọ́dù ọlọ́run. àbí wọ́n tó ọfọsẹ̀ fọwọ́ táwọn ọ̀dà síta ni o, gbogbo àwọn tó bá tẹ̀ mọ́lẹ̀ àrísìkí tí wọ́n lọ́ọ́ máa lò. àbí wọ́n tí wọ́n ní ọgbẹ́ bọ ìpèsè ẹni ọba ti kọ́kọ́ wù ú báyìí ẹni ọba ti síjú wò láàárọ̀ báyìí tó kọjá ń bẹ̀ gbogbo àsìkiri ẹ̀dọ̀ tí ẹni ọmọ ọbọ̀ òsì tó ní ń ta ọ̀hún tọ̀hún ní ọmọ ó ti kọlu ọlọ́run ó ti kọlu ọlọ́run ṣé ń tọ́lọ́run ọba sí o lè ṣe fún ara rẹ ni ntọ́lọ́wọ̀n bá ṣe ò lè ṣe bẹ́ẹ̀ni ntọ́lọ́wọ̀n bá lò ní jẹ́ ò lè jẹ́ by force irọ́ ní gbogbo ẹ̀ lọ́rí mọ́kínní arọ́bí àkóyábí bọ́ déédéé ìjọ́tọ̀ ọba ṣe kíní ọ̀gá ò ní kó yà má àkópàdé ni ntọ́lọ́wọ̀n bá ní ṣe ẹ̀dá kan ò lè ṣe ẹ̀dì mọ́wọ́ bẹ́ẹ̀ pé ntí sùtá tí wọ́n fẹ́ gbọ̀nù lára rẹ ọmọ ìyá mi rántí ọjọ́ tọwọ́ pàtẹ́sẹ̀ ọ pàtàjù ọ̀nù sàárì tá padà lẹ́yìn rẹ̀ mọ́ wàá lọ orí mẹ́nu ọ̀nà ẹnìkan abẹ́nìkẹ́ ẹjọ́ kọ́sẹ́ èyí ṣe tó ń wá ń kọ́ dé báyìí ilé ẹlẹ́kẹ́ ẹni tí ń kọ́ ni iṣẹ́ mo sì mọ sẹ́jù lọ bẹ́ẹ̀ bá lọ bí yóò sọ fún yín pé mo mọ sẹ́jù lọ yẹ́yà iṣẹ́ lẹ lọ́ọ́ kọ́ kádàrá ńkọ́ Allah ẹ̀rí graduate tí ò ní ilẹ̀ tí ọkọ̀ lé sí kò ní ẹwà awẹ́ tó lè gbé secondary school lọ́ọ̀ká kíkà àwọn náà ń jí wọn wò níjọ́ tí ń kàwé wọn ń jí wọn wò bí ìdáwó báyìí ní ń kọ́ lẹ̀ kọ́dà ń bi tí ọmọ wídé ìkọkọ̀ tó ń tọ̀ wọn tó kọ ó tó kọ́ sínú tiẹ̀ ní sì ń kọ́lé wọ́n ń pèlè rẹ̀ di mẹ́ta iṣẹ́ kí ni àwọn ń ṣe nígbà wọn tajà ní wíyàwòsì náà tó mẹ́rin tí wọ́n kó sọ́ndà rẹ̀ bàbá kùn bí lè lọ́lọ́ tó inspect ilé secondary school ló sì kà ìsìn kọ́lé lọ ìwọ gágbéjì gbọ́wọ́ bá ń ṣe ìbò èèyàn fẹ́ lè pọn lẹ́nu lá ìwọ lọ wá ní kankan tó fi kúrò láyé yìí ẹ má gbàgbé kádàrá sáré mọ níwọ̀n mọ́tún lọ wá ìṣekúṣe à ń wọ́sẹ̀ kí à ń wá òká kí à ń wóńdè kí à ń wá dójà mà kí mọ́tún lọ kọlu ọlọ́run tó tún wá dẹni tọ́lọ́ wọn gba gbogbo sẹ́ẹ̀ à ń kí wọn à ń gbà rẹ gbogbo ẹ̀ náà nísìnyí a máa ń bẹ lọ́hùn mọ̀ ní èwo la mọ̀ ṣé bí wọ́n ti gbà là ń gbà yìí ṣé bí wọ́n ti kí wọn à ń kí wọn à ń tún sọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn láyìí dá à ń kí wọn à sì ń bà tẹnìkan jẹ́ à ń kí wọn à sì ń da tẹnìkan rú à ń kí wọn à sì ń dá yẹ̀yẹ́ nìkan lẹ̀ ṣé èwo èyí náà ni ànábì ò ṣe gbogbo wọn ni àwọn sàhábà ò sì sí. sallallahu alaihi wasallam ìtì jáde ọ̀pọ̀ lórí jọ ń gbé dàpọ̀ ọlọ́mọsá gbàrún wa dàpọ̀ ọlọ́mọsá gbàwé wa dàpọ̀ ọlọ́mọsá ìṣe ọ̀pá tí wàá pọ̀ mọ́tò àwọn ẹni rí rádaràdá tí ń bẹ lára èmi àti wọ́n làdúrà wá fi tó bá wọn bọ́ bá rí pé ò ní kíníkíní kankan tó bá sálámà wọn pé assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah rabbana atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar bọ́ bá dìde ńlẹ̀ tó sí kankan o ti wọnú rẹ ọba tẹnìkan jẹ́ òpin kí tẹnìkan dàrú ọ̀pẹ́ ẹni tí ń rí sí ọmọ rí ṣe ọ̀sáré onílé kejì rẹ tọ́lọ̀ ní ọ́ dáa fún kò pé èyí wá ṣe ìwọ nìkan ní ọkọ̀ ọ̀sáré kó dojúdé ẹni olówó ọ̀sáré kó ọ̀sá inú rẹ̀ mọ́ tí jáde ọ̀pọ̀ ṣàánú mi ọlọ́run ṣàánú mi ọlọ́run ẹ̀pọ̀ ọlọ́run ṣàánú mi wọn gbọ́dọ̀ kú bí tí ń bá lọ ìwọ náà wà gbọ́dọ̀ kú báwọn ọmọ pọ̀ gbọ́dọ̀ kú báwọn ìwọ náà ti wúra rẹ̀ kan ọlọ́run wọn gbọ́dọ̀ kú báyìí o ikú ọ̀gbọ̀dọ̀ ká má báyìí o ẹ̀pọ̀ ọlọ́run ṣàánú mi o kí ló ṣe tó báwọn tọrọ fi di ọlọ́run wọn gbọ́dọ̀ kú báyìí o èmi lè ṣe irú àdúrà báwọn nísìnyí èmi Buhari Musa ọlọ́run wọn gbọ́dọ̀ kú báyìí o anytime tó bá ti lọ yáwó náà nù ní àti màá dandan ni yíò á kù ni owó bọ́yá ọlá bọ́yá ipò bọ́yá kọ́ ọmọ bọ̀ kílì ọmọ ọ̀rọ̀ bọ́yá bí gbogbo wọn ni bá bẹ fún ọ dúpẹ́ fọlọ́run pé ọlọ́run kádàrá tiẹ̀ ló ń lò ní bọ́yá ni gbogbo ẹ̀
àwọn kan sáà ń bẹ láàrin wa nísìnyí wọn ní gun mọ́tò tí wọ́n ikú láyé òun náà sáré mọ́tò ní kò sì ní gun tí ikú láyé ẹlòmí ó sì rà ńjọ́ bá rà tálá àwọn afẹ́ dógó wọ́n sọ ńlọ kú nù wọ́n máa pé àá lánàá náà ló ra mọ́tò yìí kádàrá nù ọ̀rọ̀ àmọ́ náà ní ọ̀pá ọ̀ gbogbo ẹni tí ọba tí wàá bẹ̀rù kádàrá kò sí yóò àti àbẹ̀rù ọlọ́run ká ní kádàrá ìbọ́lọ́ lẹ́nu ní kádàrá jáníyàn rẹ̀ ọ́ dá sọ́mọ ní kejì rẹ̀ mọ́ bí ọ́ ní dákun kọ́dà bọ́ bá di pọ́kàn rẹ̀ yìí máa ro tí ọ̀dá máa ṣe sàárà máa dà níyàn sí ọlọ́run ìfọ́bìnrin yìí ní 500 yìí ọlọ́run ọkàn mi tí máa ro tí ọ̀dá ń pọ́mọ ní kejì mọ́ bí ọlọ́run dákun ṣàyọkù náà bẹ́ẹ̀ dọ̀hùn ọkàn mi ọ̀dá bá ànímọ́ ti ń lọ lọ́sùn wọ́n sì lọ jánu kí ní bíríjì móró yíé ṣe kọ̀nẹ́tì ẹ̀ mọ́ ti ẹ̀ ẹnìkan ò lè nẹ́tì ẹ̀ mọ́ ti ẹ̀ kò lè kọ́lé ti ẹ̀ mọ́ ti ẹ̀ kò lè lówó ti ẹ̀ mọ́ ti ẹ̀ ọlọ́run ti pín law basata Allahu rizqan li'ibadihi labaghaw fil ardi walakin yunazzilu biqadarin man yasha àwọn ọlọ́run àti mọ̀ pé bá ní gbogbo yé lówó ẹ̀bà yé jẹ́ná tẹ́lẹ̀ yóò wá bàjẹ́ pátá law basata Allahu rizqan li'ibadihi bẹ́ẹ̀ni ọlọ́run bọ́bá ṣe pé bọ́bá ṣe pé basata Allahu rizqan li'ibadihi mo mú àásìkí kẹ́yìn náà dàbí Bukola kẹ́ dàbí Ọ̀tẹ́dọ́lá kẹ́ dàbí Sàró kẹ́ dàbí Bàbá Sàràkí kí gbogbo wa kọ́dà irú àwọn bàbá wọ̀nyí kọ́dà ní kúnlẹ̀ kí wọn mọ́ tó ti mọ̀ pé bóun ti dúró ní òun wọ́ọ̀tì tírílíọ̀n tí mo fẹ́ wá lọ́dọ̀ bàbá yìí yóò pè wọ́n lóko ni yára pé ẹ̀rọ Ìgbòho àwọn àyè nígbà tó mọ̀ pé kò sí kí ni wọ́n fẹ́ ṣẹlẹ̀ ọlọ́run wọ́n ti wá mà bí n bá wá tẹ̀ kalẹ̀ law basata Allahu rizqan li'ibadihi labaghaw fil ardi bí n bá tẹ̀ kalẹ̀ kí gbogbo yín olówó bàbá ní ọmọ ní ẹ̀gbọ́n ní àbúrò ní ọkọ ní ìyàwó ní àná ní kọ́dà kò ní sàpọ́nlé láàrin wa mọ́ kò ní sí àpọ́nlé mọ́ ọba àlú ní ìwọ náà ní kò ní sàpọ́nlé mọ́ ó ní labaghaw fil ardi ọlọ́run ní ẹ̀ sì balẹ̀ jẹ́ gbẹ̀rùgbọ́n lórí ilẹ̀ ilẹ̀ walakin àmẹ́bí ọlọ́run yunazzilu biqadarin ma yasha ń wá ń sọ déédéé tó yẹ kálukú kalẹ̀ fún ìwọgbà déédéé owó tó fi tọ́jú ara rẹ̀ àti fámìlì rẹ̀ nù àṣírí tí ń mọ̀ bọ̀ ọ́nù àmọ́ àṣírí pọ́ọ́kọ̀lé ìbọ̀ọ́lé yìí wọ́n wà pé ó sì tọ́jú àwọn mẹ́ apátímẹ́ǹtì lọ́lọ́ rẹ́ǹtì fún wọn tọ́jú àwọn mẹ́ ọ̀nà wọn lè wé sí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bá dẹni tọ́rọ rẹ̀ ọ̀dá tó ti yẹn mọ́ bu o ẹ̀yin kọ́ lọ́lọ́run o Allah bẹ́ẹ̀ bá dẹni tọ́rọ rẹ̀ ọ̀yẹnjú tó ti ẹ má bu o ẹ má fojú ẹ̀ ayé àwọn wọ̀nyí ọ̀dá ẹ má fi wo o tí ẹ tọ́ dá kì í dálẹ́ o kì í dálẹ́ o Kárúnà mà ní owó olówó Kárúnà mọ̀ sí láyé mọ́ òun wá dá ẹwà tí bọ̀tán Kárúnà lédi pé yọ sàká ẹwù bí ọlọ́run ti gbádàn òní yọ sàká báyẹ̀ rẹ̀ bá dájú tẹ́ nìkan lọ́mọ bẹ̀ ọ́ dákun má fi ṣe fáàrí èyàn sọkún wá bọ́ ọkọ́ ma ń bẹ lọ́sibítù ọwá kó bèèrè owó kalẹ̀ báyìí ọwá fi rọ̀gbọ̀gbọ́ ọ̀dá ìsọ́sì rẹ̀ tí mo kó kalẹ̀ yìí ó níbi tá a fẹ́ ràn mí bá ní yọ fún bẹ́ẹ̀ ní sí èlò lọ́lọ́run wá ní 250 ọ̀hún ní tí ń bẹ́lẹ̀ ní sí ó lé 10 million àmọ́ níbi tá a fẹ́ ràn lójú ẹni tá ara ní wọ́n bá yìí jáde tó bá ṣépè lọ bí ọlọ́run mọ́sà sọ́dọ̀ lùsì ọlọ́run lè gbà. aláì kìí ṣe irú àná lọ wá ni. kìí ṣe irú àná lọ wá. okòwò kalẹ̀ báyìí ó fi rọ̀gbọ̀kọ̀ àwọn kìí ṣe irú àná lọ wá. ẹlòmí bí ẹsàánú mi wọ́n kówó náà wá jẹ́ 50,000 náà lọ sẹ́kù àti wá àwárí kọ́dà báárà lọ táǹkẹ̀ tí tó ń bọ̀ yìí gbogbo tí mo pa ń gbà mọ́dé táǹkẹ̀ náà wá jẹ́ 800 náà mo pa ẹsàánú mi ìwọ sì ní 50,000 lọ́wọ́ ọwọ́ ayọ̀ 200
200 inú 50,000 ó sì gbọmọ wọn lọ́ba ìwọ náà sì ń wo kìíní kan ṣe kùndù ní ààrẹ báyìí 200 wọ́n á dà níyàn sí. àwọn tó wá dà níyàn sí 200 inú 50,000 tó yọ 200 ń bẹ̀ ẹ wá ń bú àwọn olówó pé wọn ọ̀sánú àwa tá sáwà sí báyìí àṣẹ èyàn kan géètì yín ní wàláhì àwọn ọmọ mi ìjẹun látàárọ̀ iṣu mọ́ra fún wọn láàárọ̀ gbogbo tí wọ́n rà lókun ìpín èrí kankan bàbá wọn ò sì níṣẹ́ lọ́wọ́ mọ́ ìtọ́lọ̀ bá ní ẹni ẹ̀bùn mi ara tún ní ẹlòmíì dépò pé oníkọ́ra ìfowó bẹ́ẹ̀ bá lóúnjẹ ní bí ráìsì lẹ́ fún mi ní bí kíní ni àpò ló sì yí kalẹ̀ bó sì yí àpò kalẹ̀ ìdajì garawa ń bẹ nínú létọ́ ọ̀rà àti wá yọ pẹ́rẹ́gì méjì ẹgbà ìyá èlùbọ́ náà ní pẹ́rẹ́gì méjì ní gàrí ní pẹ́rẹ́gì méjì ní àti wá yọ fún sí wá bọ́yá tó ṣe tó fi dẹni ọlọ́run ní ẹlòmí bẹ́ẹ̀ náà àwọn tó ṣe ríire láyé àgbàlagbà ló fẹ́ rìn náà títì kálukú kọjá lọ tí ẹni ọwọ́ páàkì mọ́tò ìyá ẹ̀dúró ọwọ́ cross lọ báyà ń bò lẹ́ ń lọ ó ṣe wọn mọ̀ mi mo fẹ́ rìn náà ní fi àwọn ọkọ̀ yìí ní wọ́n ń wò ẹni sùúrù ọwọ́ afa ìyá kọjá la ilaha illallah bí ọlọ́run gbà tó fi sànú ẹ̀ òpó wa ń bẹ ládùúgbò tí kọ̀lọ́kọ̀ mọ́ òun ní àgbàlagbà ni àwọn ọmọ tó bí kò sí ìtò níláre ìwọ sì ń rí jẹ ó sì ń rí mu ó sì ń wòran ìwọ náà wá ń tọrọ àánú ọlọ́run níbo ló ti wá fẹ́ rí níbo ló ti fẹ́ rí ẹjẹ́ àmọ́ rántí ọlọ́run ní gbogbo ìgbà man azal muslimina fi turukihim ẹni bá ṣe mùsùlùmí ní sùtá lójú ọ̀nà tí wọ́n jọ ń gbà àbí lójú ọ̀nà kan títí ń jẹ títí mu ni. wajabata alayhi la'natuhum. gbogbo èpè tí wọ́n bá ṣẹlẹ̀ yóò mú. àfáàní ẹlẹ́ẹ̀kejì. iyyaka. àfáàní ọ̀dọ̀ ọwọ́ rẹ o. an tusaddiqa al-manam. pẹ̀lú kọ́ máa bólófòfó sọ̀rẹ́ ọ̀dọ̀ ọwọ́ rẹ. iyyaka an tusaddiqa an-namam. ọ̀dọ̀ ọwọ́ rẹ pẹ̀lú kọ́ máa bólófòfó sọ̀rẹ́ àṣẹ́tùmọ̀ rẹ̀ ń tàbá ń wí fún wa ni pé má bólófòfó sọ̀rẹ́. fa innahu fasiqun bi shahadati Allahi fihi. torí pé pòkì ni tọ́rẹ tí ọlọ́run sì jẹ́rìí sí lọ́dọ̀ ara rẹ̀ yí pé pòkì lélẹ́yìí. walan yadkhulul janna. wọ́n wá tún ní kò ní wọ àlìjẹ́nà láíláí. Ààrẹ wa'idun shadidun. Wọ́n ní ìlérí ìyà tó tóbi iná lọ́lọ́run ti lérí kalẹ̀ wù. Annannamam. Wípé olófòfó èèyàn. Naqilul kalami lil fasad. Ẹni tí máa ń tú ọ̀rọ̀ téèyàn bá dì láti lè fi ṣe ìbàjẹ́, òun ó sì túlẹ̀ láti lè dàrú. La yadkhulul jannata ma'a awwal dakhilin. Àwọn kan wá ní kò ní wọ àlìjẹ́nà pẹ̀lú àwọn tí ó kọ́kọ́ wọ àlìjẹ́nà. Bal àmọ́ o yu'aqabu fi an-nari awwalan. yóò kọ́kọ́ ju ọnú náà yóò jẹ́ ìyà bọ́ bá jẹ́ ìyà nù náà tán wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mú wàlìjẹ́nà bí sẹ̀rẹ̀ bá lè wàlìjẹ́nà. ọ̀pọ̀ nu wa ò tó ti pé yọkọ̀ wọ náà kó tó wàlìjẹ́nà ọlọ́run má fi wá sínú wọn. àmín. a sì dá wọn mọ̀. bẹ́ẹ̀ni. ẹ bá ti dé ẹwọn kẹ́yìn náà wọn dé lẹ́wọ̀n mọ́. ẹ bá ń fa ọ̀rọ̀ wọn ni isa ọ̀dẹ́ má bínú jàre ebi orí pé wọ́n ti bẹ̀ ọ́ isa ọ̀rẹ́ máa lọ ọlọ́wọ́n jọ dáa fún yín kankan ní sí èyí tó ọ̀tẹ̀ ti bí ọ̀wọ̀ ọgbọ́dọ̀ kábàlá àwọn ọ̀bẹ̀ ọgbọ́ kí ló ṣe ọ̀rẹ́ máa lọ jàre ìyẹn dáadáa sọ ọmọ kọ́sẹ̀ ìdarí ẹ̀wọ̀n ní ọdún mẹ́ẹ̀ẹ́dógún ló ṣe lẹ́wọ̀n sẹ́rí bẹ́ẹ̀ ti dá wọn mọ́ ni tọ́ba dúdú àlùkìyàmà tá a bá wà lálùjánnà àwọn tọ́ lọ iná tí wọ́n tó wá wà lálùjánnà á dà wọn ọlọ́run ṣàwọlá ogun wọn ti kí tó bá lónìí wọ́n fi wá sínú wọn lọ. àmín. a ní ọ̀wá àràn máa kí wákàtí márààrún máa ṣe dáadáa má lánìyàn bú sọ́mọ nìkejì má bàtọ́ ọmọ nìkejì jẹ́ má bàtọ́ ọmọ nìkejì jẹ́ nítorí bá ń ṣe ń kọ̀rọ̀ nítorí tọ́lọ́hún má fi hàn lásìkò ẹ̀yọ̀ kan náà lọ́ra fún wa mọ́sálásí fìtínà wá pọ̀ wọn ò tiẹ̀ mórè àní bá ń sàbẹ̀ lásìkò àwọn ọ̀dà kọ̀ mi mọ́
lásìkò kẹ̀yìn tó kọjú sọ́nà òkúrò wọn èmi mọ́ra o ti ṣe kárí mi ọlọ́run ní sọ ti wí náà wọ́n ti gbọ́ o ní ládá lórí mi ọlọ́run mọ́ torí kí wọ́n bá rí o sí wí ẹgbàágbèje èèyàn bẹ tí ń so tí ń rán àwọn ọmọ bí ó gbọ̀n nílé ìwé lónìí tẹ́ ẹnìkan ọmọ kóhùn wọn ò ní wálé ẹ̀ wá gbowó ó ti níbi tí sẹ́ndì owó sí wọn wọn ò ní wálé ẹ̀ wá gbowó banjí kàsálí ẹ̀wọ̀n nǹkan yásàlù àlá àwọn ọmọ pàṣónù wọn ní tó gbé pátí ìṣe òtúbà ó ti sùn lọ ẹlòmí ojú òkú láyé rẹ̀ ẹbọ́ síbẹ̀ kíní ń bọ̀ ní jímọ̀ olóòwò kíní tí wọ́n ń tà lójú rin ẹ bá wá ń lọ bí tí wọ́n wà lè lọ wọ́n wà kàn dúdú ẹ bá ń wá obìnrin lọ lálẹ́ wọ́n wà wọṣọ gíní tó da wọ́n wá ń bọ̀ àmọ́sálásí wá wọ ní pàntoro bí àwọn olè tí wọ́n mú nǹkan ní rànú lóko olówó alukurani kékeré khusu zinatakum inda kulli masjidin bẹ́ẹ̀ bá ń lọ mọ́sálásí ẹ̀wọ́sọ tó dáa ní wàá wọṣọ bí gbà tí gbàgbà tí wọ́n lọ wo bọ́ọ̀lù islamu káì tí ẹ̀jọ́ wọn máa fi ọ́nà tí jímọ̀ pé gbàgbọ́dá bá ti wọ aṣọ báyìí oníjímọ̀ nù báwọn bàdá kan bá ti dírẹ́sì báwọn oníjímọ̀ wọn dá jímọ̀ mọ̀ lára tiẹ̀ bọ́ọ̀ lọ́wọ́ àwọn Ronaldo asọ́tọ̀ Ronaldo tí wọ́n wà mọ́sálásí ọ̀la sọ orí lé ní àbà jàlàbíà níbẹ̀lá lè kí mọ́ bá mú orúwọ́ ọ̀rá bí méjì ma wọ́ síra wọn ọba aṣọ láyé gbogbo aṣọ tẹ́ẹ̀rí láyé ọba aṣọ òun ni mọ́ wọ̀ yìí òun ni wọ́n yí wa gbẹ̀yìn ọba sí lówó tuntun fi alẹ́ ọkùnrin istaghfiru rabbakum innahu kana ghaffara alhamdulillahi rabbil alamin ọpẹ́ tọ́lọ́wọ́ ọba ní ṣe ọba tó dá gbogbo àgbáyé arrahmanir rahim àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run maliki yawmiddin ọba olùkápọ̀ ọjọ́ ẹ̀san wassalatu wassalamu ala rasulil karim ìkẹ́ ìgẹ́ ọlọ́run kó máa bójíṣẹ́ ńlá alápàálẹ́ ni wa ala alihi kó máa bá wọn ará ilé wa rẹ̀ ashabihi kó máa bá wọn sàhábà wa sallim àtàláfíà ọlọ́run lẹ́yìn náà fa awwalun namam wọ́n ní àkọ́kọ́ olófòófó láyé wal kibri àtàkọ́kọ́ oní motomoto wal hasad àtàkọ́kọ́ oní kèéta huwa iblis wọ́n lòun náà ní ṣèyítọ́nì wọ́n wá ní ọ̀nà wo ló fi jẹ́ àkọ́kọ́ olófòófó wọ́n ní igi tí ń júwe tánàbí tọ́lọ̀ ní ìwọ ádámù ọ̀gbọ́dọ̀ débẹ̀ má sì súnmọ́ gbélé pọ́ jẹ́ wọ́n nígbà tí wọ́n á wí fún ẹni pé igi téèyàn máa fi bẹ̀ lọ gbére ni iná lòfófó tó sì. wa qala Allahu ta'ala ọlọ́run gangan wá ń sọ báyìí pé mafsha'in àwọn gbéborùn láyé mímí àwọn gbéborùn wọ́n mà ṣe àgbákò wájú mi wọ́tọ̀ máa sòfófó dákùn tẹ́tí o òfófó bú ń bẹ òfófó orí ń bẹ òfófó làwọn míì ṣe ni wọ́n fi pamọ́ pakúpa La ilaha illallah àwọn ọlọ́pàá tẹ́ rí wọ́n sọ̀rọ̀ ó sòfófó fún o bẹ́ẹ̀ bá dáwọn ọmọ tí wọ́n máa lo àákéhùn wọ́n lè wà láàrin wà ní ìdíṣẹ́ àkùkù dáwọn ma àwọn ọmọ aláàkéhùn akramakallah afọ̀rọ̀ yí sọ̀rọ̀ ọlọ́run yóò bẹ́ẹ̀ni a sínú ẹgbẹ́ kan náà ẹgbẹ́ ìbádúrà máa nílè mí sí bùmáyísọ́ lè mí sí tọ́ àwọn ọmọ aláàkéta wí akramakallah tí ń bá ń bẹ ládùúgbò tẹ́ ń bá wá ń lọ sọ́bọ̀rọ̀ àwọn akẹni wọ́n bẹ ládùúgbò wa kọ́dà wọn tó mẹ́rin a sì mọ́bí tí wọ́n máa jòkó wàláhì ọlọ́pàá tí àwọn ọmọ ní bá ní sẹ́ńgì lọ́wọ́ tán bá wá béèlì wọn ọlọ́pàá wà ní alájì wey dey do as alájì wey dey do as for that wey dey crowd yes okay he is the one always come here before you even you mention your name say Taofik then you be number one ẹwọ ọlọ́pàá ẹwọ ẹ̀ntà lọ tó àṣírí fún pé kí wọ́n já gbádùn látùgbò àwọn ọmọ ni ọwà sọ́yàn àwọn ọmọ ni wà láìkò lè dá ohun yìí wọ́n mọ̀ yàn pa wọ́n sọ́yàn ni nẹ́tíwọ̀kì wọ́n sì bad
wọ́n kàn ọ̀rá káyàn mọ́ ni wọ́n lẹ́yìn lẹ́lẹ́nu rísọ̀ ẹnu rísọ̀ kó tún ni wọ́n wà yọ kíní àkí wọn pé wọ́n máa fi náwó ara wọn báyìí wọ́n lẹ́ dáyàn mọ̀ gan wọ́n lẹ́yìn lẹ́ dákọ̀ pé èmi Tàòfíkì nọ́mbà 1 àbẹ́ẹ̀kọ́ lẹ sọ àwọn tẹ́sọ fún àwọn sọmọ àti lọ àti dé àti lọ àti dé ha tọ́gà wọn bá ní Lokizo drop in ọparí kọmáǹdì wọ́n sì gbóná drop in ó ti tán yóò tún wá ní confirm tí wọ́n mú pé ṣe tún mí àbíò ní àyíyàn ní kọ́ yóò ní confirm ẹ̀wọ̀n lọ́pàá lọ sọ fún kọ ọmọ orú òfófó tọ́ ma ń sí òfófó lọ́rọ̀ ẹlòmí kó lálìkì àmà wọ́n gbé dé kómà náà lọ́dá kẹsì àmà tó ti gébẹ̀rẹ̀ tí ń sa bẹ́ẹ̀ntọ̀ ń sa tí màálù ẹbá àmà fi làákà yìí sá màálù ẹ̀sá ìtàn ẹ̀sá ọya ẹyọ bí ẹsẹ̀ àwọn ọ̀wọ́ anywhere àlọ́ ti máa gbọ́ kàkà ẹjọ́ nígbà báyẹ̀ ní kò sí ẹjọ́ mọ́ ti lọ ẹfọ́kọ̀ mọ́rú òfófó tó máa sí tàlọ́fẹ́ sòfófó fún òfófó orí ń bẹ òfófó ogún bẹ agbẹ́rẹ́ ọ̀dọ́ wọn nígbà ní wọ́n ní yẹ́ lọ́bá kàdọ̀ ní òfófó dáadáa ọdún tún ní ládá orí èèyàn lọ ń fọ́n káwọn má fa aburúká má fọ́n tí ọ̀dá aká وقال الله تعالى مشائم بنميم ọlọ́run wá láwọn agbébòrùn àwọn olófòfó èèyàn wọ́n dára wájú wọn ọlọ́run الثالث ẹlẹ́ẹ̀kẹta tàbà ní sọ́ra fún ابتعد عن الحرام ó ní jìnà sí nǹkan tí ó tọ́ ولا تسلك سبيلا يهدي إليه ojú ọ̀nà tí ó sì lọ mú ọkọ̀ in tí ó tọ́ jìnà sóhun náà كالشرك gẹ́gẹ́ bí ẹbọ ṣíṣe mọ́sẹ̀bọ́ o nígbà sálámà láìlé àtàn àbáyé sálámà àṣùbá àtàn ò tún wá lọ ogun rí odó nulé ọ̀pọ̀nà kan ọwọ́jà kò ní géètì ní ọ̀nà kan ọwọ́jà èyí tí ò ní géètì nù tá ń sọ fún ọpọ̀nà kan ọwọ́jà sọ́nà kan ọwọ́jà lọ́sàn wájú ọlọ́jọ́ kìí àmà bínú sáré rẹ̀ má ṣẹbọ pẹ̀lú ọlọ́run akaramakala ẹ̀ẹ́dẹ̀jẹ̀ síbẹ̀ ẹ̀yìn lọ́rùn ẹ̀fàájá orí ẹyẹ ẹnu náà ni ó fi já kọ wárùn kó kúnná ìnìkíni ṣé ló ní ọmọkùnrin àbí ló ní àdánwò ọlọ́run tí ó bá ṣẹlẹ̀ sí ọkọ mọ́ ṣẹlẹ̀ kò sì sí tó lè yá lọ́wọ́ èṣù yóò gbà padà lọ́wọ́ ẹ̀ ó ti yá rí ń sọ ni ẹbọ là ń sọ̀rọ̀ ẹ̀ má ṣẹbọ o dákun o nígbà àwọn àti ẹ̀ka ọmọ yín mẹ́rẹ̀ẹ̀rin ká lọ ẹ̀kọ́ wọn ká lọ ọ̀ya ẹni àgbà wọn dà òun ní ọ̀ya já ìrí ẹyẹ léhùn kọ́ ọmọ ọ̀run àwọn ọmọ kéékèèké ó ní ìrọ̀lá fún wọn ní ọ̀làwọ̀ lọ́rọ̀ fún wọn ta ní ń tà ọlọ́run ní ọwọ́ ọlọ́run ní gbogbo ẹ̀ wà à ń bára wá rìn àmẹ́rí olówó ó ní gbogbo bá dé látọ̀ wọ́n pé láìní àṣíjà ní àṣíbù àrí musa ní ìṣẹ̀wá òun ní wà lówó láàrin gbogbo wa ẹwọ lọ́run èèyàn bá sọ̀rọ̀ burúkú okòólókò ní kọ́dá àwọn bá sọ̀rọ̀ orí ara rẹ̀ ní ọdá wà dọ̀lẹ́l àtójú ọ̀nà ànù márìn wọ́n máa hákùnlẹ̀ gẹ́yìríkà ìtòsí tọ́sọ́ máa ní kéjì rẹ mọ́gbà túláàsì lọ́wọ́ ẹ̀ la'anna ta'atallah torí ìtẹ̀lé tọ́lọ́hun tẹ́ rí ni wajtinabu nawahihi àti ká jìnà sí tọ́lọ́hun kọ̀ fún wa huma asasul falah àwọn méjèèjì ló pilẹ̀ oríire bẹ́ẹ̀ bá wọn lọ wo bàbá alájẹ́ àgbà wọ́n jìnà sí ni bẹ́ẹ̀ bá wo bàbá wa alágége wọ́n jìnà sí ni bẹ́ẹ̀ bá wo àwọn àfà ńláńláńláńláńláńlá wọ́n jìnà sí ni bẹ́ẹ̀ bá wo níwàásí àgbáyé bẹ́ẹ̀ bá wo níwàásí àgbáyé wọ́n jìnà sí ni ọba dákọ̀ àwọn afá àwọn ni ọmọ dákọ̀ sí kejì àwọn alájẹ́ àgbà akramakallah hayakallah wal ibti'adu 'anil haram wá rí ìjìnà sí tọ́lọ̀ ní àjìnà sí ti ń ṣe èèwọ̀ yìí yakunu bil isti'anati billahi yóò máa dá lórí yí pé èèyàn ò fọ́lọ́hun ṣe yẹ̀yẹ́ nù fakam min haramin
mana'ata anka khayran. mélòó nǹkan èèwọ̀ téèyàn ti sì súnmọ́ tó jẹ́ pé òun náà ní kò jẹ́ kó rí ire yọ tí ọ lọ́wọ́. kalimali haram. gẹ́gẹ́ bí owó èèwọ̀ nítorí náírà kan tó rí pé ìfàlélẹ́yìí náírà kan ó sì ti dín náà mẹ́wàá fún tọ́ọ̀mù. àwòmọ́lù rìbà. àbówó èlé nítorí owó èlé tó fi ń ṣòwò òun ní òjé kówó tọ̀dọ̀ ọlọ́run tó fẹ́ ṣe fún ọ wọlé tọ̀ ọ́. àwòmọ́lù sọ̀rọ̀. àbówó tó jí ọlọ́pọ̀túnítì nìyẹn ẹjẹ́ káwọn náà kò. alọ ìyàwó ilé alọkọrí mọ́kà wàá gẹ sábàkà ìrì ibú kan wá bá wa ní ọlọ́run kíbò sí owó èlé ẹ má mú lọ mọ́kà ọ̀há lọ ya àkọrí mọ́kà ọ̀há dé ọ̀há kan pọ́ńtà òsì kan wá bá wa ní wọ́n á ń kó ti gbá àdé ànínábì ìwọlé kóró gbọ́ àdétà nábì bá dé ọ sọ fún wa wájú ọlọ́run. àwọn òtún máa tún ní ọ̀sàdúrà fún wa. àwọn tó wá ní àkùn tọrọ àdúrà fún wa olówó èlé tó rọ àdúrà làwa lérí gbogbo tí ọ̀tọ̀ tọ́lọ́run lóhun ọ̀fẹ́ ọmọdámà wọ́n sì ní àyà wọ́n sì ń ṣe bíi pé wọ́n ní tí wọ́n fi fèsì ọlọ́run gbára kìámà ni ìwọ́ tọ́ ọba máa tọ́ ọba ti túbá ọlọ́run ní èmi náà mójúkó àmọ́ ọ̀tọ́ ọmọ tó tún ṣe ọ̀pàdé èmi ọlọ́run náà lẹ́sẹ̀ ògbèjì tí ó sẹ́ni tí ó sọ kankan kò sí kálímà illa man adhina lahu ar-rahman fẹ̀nyẹ̀rọ̀ ń bá fúnra yìí sọ̀rọ̀ kọ́lá sọ́wọ́àbá. bẹ́ẹ̀ náà ni wọ́n afá wọ́n nìkan náà lókè wúnú ẹbí yìí gbogbo àṣírí lọ wá lọ ọlọ́mẹ̀kọ́ ọlábẹ́kúta ó ti tún wá kúrò láàfá ó ti di àfá and babaláwo gbogbo kẹ́kí nǹkan ló ní lọ́wọ́ nulé alẹ́ mi èmi àfá àjíbọ̀ ọlọ́run lọ́wọ́ ẹ̀ mo rí pé kọ́ rí òde kọ́ ọmọ dòde ìrọ́ ni ẹni ènìyàn láyà ni mo rí yín náà òde ní lọ yìí ọmọ sílẹ̀kùn òde mọ wà yìí kí ni oògùn ní lérí wọn oògùn ní yọ pàánù sétọ̀ ọba wá pàṣò lè jí Allah tọ́ ọba pa só lè jí gbogbo tọ́lọ́n bá ti lóhun ọ̀fẹ́ yìí jẹ́mọ́ tí ń gbọ́rọ̀ ọlọ́run ní mọ́sálásí bàbá wọn wá sí àgbáyé lọ́dí Allahu ta'ala anhu ẹ máa try kẹ máa adjust ògìgì láàkù ògìgì ni wọ́n gbọ́kú wa ìjọ tó kú àsìkò tó kú aago tó kú bẹnu aago tó dè mọ́wọ́ ìwọ lọ mọ́ aago tó jáde lẹ́yìn bẹnu aago tó súnmọ́wọ́ ó lè ṣaago mẹ́ta ó lè ṣaago mẹ́rin ó lè ṣaago márùn gbójọ́ tó ti ń gba aago márùn kí ayé gbójọ́ tó ti ń gba aago kan kí ayé aago kan ló sì gbífọ́ èyí wọn náà tó lẹ́rù ni ká máa ṣe gbogbo ntọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ẹlòmíì sí ọmọ ìyá méjì ń sì ń bá wọn lásìpọ̀ ìwọ̀n kó oògùn àìkú ni wọ́n fi sí ọmọ ìyá méjì tọ́lọ́wọ̀n ní ha illa ma qad salafa àfihì tí wọ́n ṣe ṣáájú kálùkù dájú tó dé kófin tó dé ẹlòmíì ń bá ìyá lásìpọ̀ ọmọ tí ìyá tún rán lọ èyí tó ń bá lásìpọ̀ ọmọ tó wọ̀n ọ̀dá kan wọn sí ẹ tí ma rí alára tí ma rí fi ń dán mọ́mí sí wà ń sára ẹgbọ́n mú òfò mọ́mí sí wà ń sára bàbá ó sì náà wà ń pè ìwọ náà bẹ̀rẹ̀ sí ní sára nísìn la ilaha illallah gbogbo ìyàwó ìyàwó tí wọ́n wá tá jẹ fún yín sọ pákó ní sọ péńtà wọ́n gbóúnjẹ lọ ní ilé uncompleted táwọn alátàrí ń kọ́ lọ́wọ́ wọ́n yọ sàkálára wọn tán bí à ń fọwọ́ gbá wọn ní ẹ̀sì bẹ̀rù ọlọ́run kẹrin tí àwọn ìyàwó tí ń náà pé ǹjẹ́ bẹ́ẹ̀ bá fọwọ́ gbá wọn nídìí àbọ̀ gbá wọn ṣé yóò dùn mọ́ yín ọmọ ọlọ́mọ tó wá ta yín ìyẹn ló gbé wá wọ́n sì kà mọ́ kọ́ náà tí ọ̀sẹ̀ nìkan ẹ̀sìn rántí ọlọ́run ẹ̀rọ ti jọ́ tó wọ́n mọ́ sọ̀rọ̀ ẹnu ò ní sọ mọ́ ẹ sì bẹ̀rù ọlọ́run ọgbọ́n ọmọ lásìkò tán gbogbo kìíní tó mú kò dín nǹkan kan ọpa ọgbọ́ ẹ̀pọ̀ ní ìwọ náà ọya kiss wọ́n fún mu ọmọdélé inú oòrùn okú ìwọ sì ń bẹ láyé nísìn ó sì ń lọ ó sì ń bọ̀ bóòlù ọ̀sẹ̀ wájú ọlọ́run yóò kìí àmà
gbogbo ẹni ọ̀rọ̀ tí ẹ̀ṣẹ̀ láyé tó wá gbé ẹni pé àwọn náà ṣe gísà o àṣegísà lẹ tí bá tẹ̀lé kí n mọ kàmísì ní wọn kọ́ ọkọ̀ àwọn àlè rẹ̀ amúdá rísíkà múlẹ́ká Fatima láìdé ẹni tí wọ́n bẹ̀lẹ́gbẹ̀rẹ̀ ni kìtàn ẹ̀yìn rántí wọn ni tọ́ wá ní sí gbogbo wọn náà lónìí kò sí kan tó escape kí ní èmi ìbẹ́ẹ̀tì ni mo la ilaha illallah muhammad rasulullah ọ̀rẹ́ tí ọ̀wá rẹ̀rìn mọ́wùlẹ̀ túbá mọ́ ọlọ́wọ̀n nígbà bọ́ọ̀bá bẹ́ẹ̀ túbá ẹ̀ṣẹ̀ méjì náà ni ọmọ túbá ẹ̀ṣẹ̀ jẹ́nu rí ọmọ bàjẹ́ pé yé bóò ní ti parí ọlọ́njọ́ kìí àmà báyìí bóò ní sinú sàárè ní báyìí jẹ́nu rí ọmọ bàjẹ́ kọ́ ọmọ fọkàn sunkún ni òun túbá ẹ̀ṣẹ̀ nu àmọ́ ilẹ̀ àtúrà ìdí ẹ̀ kágbà tó dé àtúrà ìdí ẹ̀ nítorí ṣe tí a fi sọ òun ló kọ́ ń gbà subhanakallahumma ẹ̀ jẹ́mọ́ ọlọ́mọdé kọjá òtúká tó rántí tààrà àmín gbogbo owó tó ń sẹ lọ́hun lọ tó padà tó ń fẹ́ ìwà lọ́mọ kékeré mọ́ tààrà rẹ̀ ó ní àá mọ́sẹ̀ di 27 ni káyì mọ́ bá ń so bàbá di 50 káwọn náà wà mú tẹ́sùgbà sí ọjà àbúrò bàbá rẹ̀ lọ́lọ́hun ọlọ́hun retí ó dúró de kálukú wa ó ní sùúrù púpọ̀ ọlọ́hun ẹ má bá ń so kò sí kankan tẹ́ sí tó bọ́mọ́ náà lọ́wọ́ màláíkà kan bẹ lọ́tún nísìn bẹ lọ́sì bá ti wà yí wọ́n bẹ pẹ̀lú wa màláíkà sì pọ̀jù gbogbo wa lọ bá ti pọ̀ jíma yìí nísìn wọ́n dọ́bù wa méjì méjì lẹ́rìí kọ̀ọ̀kan ní kò sí tẹ́ sí tọ́ lọ bó láwà sí wájú ọlọ́run ẹ̀yin àfáà ẹ̀yin oníṣẹ́ kan mọ́ nísìn èébú ni wọ́n ti fẹ́ lómi lówó ọya bá ló kọjẹ́ onímutí onímugbó onímugẹ́ wọ́n náà sì tanámárì ó sì ń wí lóòótọ́ bóò ló ṣe wájú ọlọ́run bóò ló fẹ́ ṣe wájú ọlọ́run ẹ̀yin àfáà ẹlẹ́wà nú ilé ẹlẹ́wà ń ta ẹlẹ́wà lẹ́nigbé ẹ̀tẹ́ mọ̀ gbọ́hùn mi báyìí bóò lẹ́ ṣe wájú ọlọ́run ẹ bá mú máìkì lọ́wọ́ ẹ má yẹn di o ẹ wò dìtá yẹn nísìn àwọn kan bẹ̀ta ìkíra wa nísìn bó láàsí wájú ọlọ́run báyìí látara ẹ̀ ń bú bàbá ti wá ẹ̀yìn náà ń bú bàbá ti wọ́n àkíra ẹni mọ́ ọdún lọ tí ẹ̀ ẹ̀wọ̀n pà nẹ́bì lẹ́ni ẹbá yẹn dì kọjá ajẹ́ mẹ́ta yẹ́wọ̀ ná àṣẹ náà yóò ti ẹ̀kún àwọn àfá àwọ̀ ìyálàyà ná báyìí nǹkan àwọn ìtàn lẹ̀ nísìn ilé yà láàfáà tó mú láàfáà gbogbo ayé àwọn lè mọ́mù tọwá sọ àfáà rẹ̀ ń súná ńkọ́ àwọn ìsáàfáà kò tó dípá àfáà rẹ̀ wá bẹ̀rẹ̀ ilé gíwà ní fùbá tàásá àwọn mọ́mù kan wọ́n sọ lókọ sa àwọn ìmú ìsáàfáà táàfáà rẹ̀ wọ́n jẹ́ àfáà gbogbo ayé kálukú wa ń bú kálukú gbogbo àwọn àgbàlagbà tàbí tí wọ́n ṣe dáadáa fún wa tí wọ́n tọrọ àdúrà fún wa tí gbogbo wa fi rí bá ti rí àwọn ń pè wọn máa ń ṣe àwọn húsọ lára wọn abú wọn ayẹyẹ wọn adọ̀tí la ilaha illallah ẹ̀yàfà tèmìnà jẹ́ kan nù yí apàdé ọlọ́run jẹ́ kìíyàmà apàdé ọlọ́run fakam min harami man'ata anka khayran kalimali harami aw mali riba aw mali saraka mamhukum libaraka wọ́n wá ní gbogbo owó bẹ́ẹ̀ tó wẹ̀ tí nǹkan ìwọ́n bá ti wọ̀ tí èso owó dáadáa tí èso owó tọ́ mọ́ wọ́n láyọ̀ àlùbáríkà kò mọ́. wàyẹ̀ ní ọkọ̀bù lẹ́dùá. wọ́n ní bọ́ọ̀ bá sì fi sàdúà wọ́n hàn náà rẹ̀ àdúrà rẹ̀ ò ní gbà. wal ibadat. bọ́ọ̀ bá fi jọ́sìn fọlọ́hún wọn ò ní gbà lọ́wọ́ rẹ̀. wa qala an-nabiy sallallahu alayhi wa sallam. wọ́n là nẹ́bí Muhammad ìfẹ́ ọlọ́run lọ́lọ́run kọ́ máa bá ọ sọ báyìí pé. qulu sallallahu alayhi wa sallam. wọ́n lè dáyọ̀ bá nẹ́bí Muhammad. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. la yadkhulu al-janna. Ànábì ní kò ní wọ àlìjẹ́nà o. jasadun ara kan gusiya bi harami. tó wá tẹ́rì sínú èèwọ̀ àṣekèsè sínà nìkan là nábì rí ìfọ́ àṣìmbẹ̀ òun yìí tó ń jẹ tí èsè tiẹ̀ ò ní wà àlìjẹ́nà ò ní gbára wọn àlìjẹ́nà. wal haramu tutfi'a nur al-qalb. wọ́n wá ní gbogbo ohun tí ń jẹ́ èèwọ̀ láyé tá à ń pè ní èèwọ̀ haramu wọ́n ní a máa pa iná mọ́lẹ̀ ọkàn ni kò ní jẹ́ yóò jẹ́ kọ́kàn rẹ̀ ó dọ̀tí ìmọ́lẹ̀ tí bẹ́ẹ̀ yọ pa. arrabi'. ẹlẹ́ẹ̀kẹrin
la tusahibu sayyi'an. àfáà ní má bo níwà abúrin o. wala aqul walidayhi. ẹ tó sì jákun òbí tí ò fún àwọn òbí níwọ̀n wọn má bá rìn. tó bá fẹ́ gbádùn ayé tó sì fẹ́ jẹ́ kálíkì àmà rẹ̀ ó dáa. ẹni tí ò gbọ́rọ̀ sí bàbá àti ìyá lẹ́nu dànù má bá sọ̀rẹ́ o má bá sọ̀rẹ́ o. èèyàn bú má bá sọ̀rẹ́. وقال الفضيل بن عياد àfáà tí bàbá wa dákọ̀ yìí ọwọ́ sọ báyìí pé إذا خلقت الناس ó ń bọ̀ bá fẹ́ rò mọ́ èèyàn tó fẹ́ báyìí pé فخالة الحسن الخلق èèyàn rẹ̀ ni ó rò pọ̀ mọ́. فإنه لا يدعو إلا إلى الخير. torí pé èèyàn rẹ̀ tó bá rò pọ̀ mọ́ n kò ní pè ọ́ lọ bí kankan àyàfi bí ire ni ó pè ọ́ lọ. فأما عاق الوالدين ẹ wá rẹ̀ ń tó já tí ò fún ìyá àti bàbá níwọ̀ rẹ̀. لا يقبل أعماله. ọlọ́run ò ní kọ́kọ́ gbaṣẹ́ rẹ̀ ná ìkíní nù. لأن عقوق الوالدين من كبائر الذنوب. torí pé ká mọ̀ fún ìyá àti bàbá níwọ̀ wọn nínú ẹ̀ṣẹ̀ tó tóbi níwájú ọlọ́run. فقال النبي صلى الله عليه وسلم. Ànábì Muhammad ọlọ́run wá sọ báyìí pé ألا أنبئكم ọlẹ́yin sàábẹ̀ súnmọ́ mi ṣe ń fún yín nírò بأكبر الكبائر. pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi nínú ẹ̀ṣẹ̀ tóun náà tún tóbi jù wọ́n lọ. قلنا بلى يا رسول الله. àwọn sàábẹ̀ wá dá Ànábì wa Muhammad wọ́n ní bẹ́ẹ̀ ni fún wa. قال Ànábì wa sọ báyìí pé الإشراك بالله ká ṣẹbọ pẹ̀lú ọlọ́run ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbì ẹ̀ṣẹ̀. وعقوق الوالدين. ká má fún ìyá àti bàbá níwọ̀ wọn ẹ̀ṣẹ̀ ńlá ni. وكان متكئا فجلس. Ànábì ń sọ̀rọ̀ méjèèjì yìí lọ́wọ́ ọwọ́ gbọ̀kú ni tẹ́lẹ̀ ọwọ́ àjòkó padà. وقال lẹ́yìn ìgbà tó wá jòkó tẹ́ wọ́n sọ báyìí pé ألا ó ní ẹ tẹ́tí gbọ́ o. وقول الزور. nínú àwọn gbáǹkọ́gbì ẹ̀ṣẹ̀ ní kò sọ̀rọ̀ ọ̀rọ̀ èké. ألا Ànábì tún ní ẹgbọ́ o. وشهادة الزور. nínú àwọn gbáǹkọ́gbì ẹ̀ṣẹ̀ ní kò jẹ́rìí èké wà. ẹwọ iye rí èké tá a ti jẹ́ yíò ti ẹ̀pọ̀ lọ́dọ̀ àwọn baba kékeré kọ́ọ̀tù wọ́n ti fún lówó sẹ́rẹ̀. akaramakallah. baba ẹlẹ́bàá àwọn bá wọn lùgbà anabi awọ ẹ̀ lájọ sí rí àjọ fẹ́yàwó àjọ yàlè gbogbo ẹ̀ lájọ sí nkọ́ọ̀tù ní otí gbogbo ìyẹn pé bẹ́ẹ̀ ti pé. ọ̀sẹ̀ ń torí tó mi. ilẹ̀ tá a wá ń sọ yìí ọ̀pẹ méjì ọ̀kan ń bẹ báyìí ọ̀kan sì ń bẹ báyìí ẹjọ́ náà nàfi lẹ́kùn ni ọlẹ́kọ̀ọ́ sọ̀kò ni. wọ́n èbí àwọn wọ̀nyí wọ́n èbí wọn ẹ̀rí èké ni iṣẹ́ 50,000 tó gbà ní ìsìn gbogbo orú àwọn bàbá wọn ni gbóhùn wọn pàdé ọlọ́run jọ́ kí àwọn báyìí iṣẹ́ tí wọ́n ṣe nù oúnjẹ tí wọ́n fáwọn ọmọ wọn jẹ nù wọ́n lọ ká mi ma wọ́n náà lẹ́tí ìṣẹ̀ṣẹ̀ ní tòun ti bẹ́ẹ̀ náà ó tún gbádùn tán ó tún lọ jẹ́ orí èké kóòtù náà ni. fásin ilal walidayn. àwọn àbá wa ní ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì. bàbá rẹ̀ àti ìyá rẹ̀ dọwọ́ rẹ̀ o má gbàgbé wọn o àwọn alájà pé ọwọ́ ń jáde mọ́ ẹ bá gbẹ̀mí lọ́sàn ìyá rẹ̀ ọmọ síbẹ̀ fún ọ kò sọ́gbọ́n tó lè dá àwọn alájì ń pín wọn ní owó tó mú wá ní ìjọ jímọ̀ tó lọ ní lóòótọ́ ọ̀tọ̀ ní tí mo ní wọ́n fi ṣe àmọ́ ibòmíì lọ bá lọ dákun bá ń wá sẹ́ńgì ìdí ẹ̀ alájì àmọ́ ẹ̀ mọ́ gangan bàbá rẹ ní ọmọ gangan nítorí èlò lọ fẹ́ fún wọn èlò lọ fẹ́ fún wọn tó tó tí bàbá ní fún ọ èlò lọ fẹ́ fún wọn tó tó wàhálà tí bàbá wọn ṣe kó o tó bọ́ sínú ìyá rẹ èlò lọ fẹ́ fún wọn tó tó dààmú tí bàbá ní dààmú kó o tó di ń tọ́ da ni èlò lọ fẹ́ fún wọn bàbá tó bí ọ sáyé wọ́n jẹ́ ń tọ́ da àwọn alájì jẹ́ tí wọ́n bá rí ọwọ́ ló ṣe rire láyé ó ṣe rire wájú ọlọ́run ọ̀nà dáa wọ́n sọ pásíkò táìtì. ìwọ́n sun ibi tó dáa ọ̀kọ́ lè rẹ̀ tọ́kọ wá pé alájì ilé tí ń kọ́ lọ́wọ́ ni sàṣà tí ń ní self-contained ẹ̀yìn àtàwọn alájà bọ́ọ̀ bá lè kọ́ self-contained yàrá yìí tó tì mí yìí àti yàrá yìí àti yàrá yìí ẹ̀yìn àtàwọn alájà ni mo fi sọ̀rí gbogbo adájọ́ ń kó bọ̀ ò sí bẹ́ẹ̀ wọ́n kó lọ wọn fún àwọn alájà síbi tí wọ́n ń gbé ní wọ́n bá ti pé ìyá mi ń bẹ láyé ní èmi ẹ̀ lájọ wá ní ìyá yìí ní àìdó kù sí kò sí ẹni orí bá mi sọ pé bá tẹ̀ tìrì tí n kẹ́rù yọ tẹ̀lé mi
Insha Allah. ọwọ́ ẹgbẹ́ ń bẹ láyé ni èmi ẹ̀ lájọ kó wáyà tí wọ́n fi èsì sínú yàrá fún gbogbo ẹ̀ ní kòtì àmọ́gbọ́ ọlọ́run ó mú mi ń kọ́lé lọ́wọ́ kò sí láyé Allahu ta'ala ani. ọwọ́ akọ́lé òsì gbogbo ẹ̀ fáwọn alájà síbi tí wọ́n wà ọwọ́ ni wọ́n mú family house dání. lò sí wá ní mami sójà òní ọ̀gá lẹ́jẹ̀ ọwọ́ ìgbé ìyá ni wọ́n èsà bí amọ́ ni kí lọ wí ó ti pè mí nìkan ayé ọ́ bẹ́ẹ̀ lọ́yẹ kó wí wo ṣe gbé wọn lọ́bi tí wọ́n gbé wọ́n lo fáànù sólà wọ́n bẹ̀ nù ooru. àwọn alájà ń bẹ nù ooru lọ́hùn ìwọ́ra fáànù sólà ọmọ àwọn bá alájà bí wọ́n fasọ́ jura ìyẹn mọ̀ jẹ́ wọ́n gbádùn ọwọ́ àlọ́ wà lè jẹ́ náà ọmọ barbecue àwọn ń jẹ pọ̀nmọ́. bó ti rí nù olùmọ̀yìn ra barbecue ọ̀rá gbogbo ìwádìí gbogbo àwọn ọmọ sẹ́nu tọkọtọkọ ní ìdání tébù àwọn alájà wa ń jẹ bẹ́síkẹ́ pẹ̀lú ẹ̀bà ọwá ló ṣe ríire item 7 ọ̀rá wálé bá àwọn alájà ń bẹ́ẹ̀ bá ń bí àwòsí wọ́n jẹ ẹ̀kọ́ àti rógbó ìyá tó bí ọ sáyé tó fi di gbogbo ń tọ́ ọ̀dà ọfẹnu fakun fún ọ ọyàgbẹ́ sílá ọtọ̀ sílá ọdààmú ẹ̀ gbogbo ẹ̀ ló ṣe kí ló fi san padà gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ń bá ń gbádùn ayé táwọn òbí yín rí nira ẹ̀ ní wo àlìjẹ́nnà kìí ṣe pé jannatukum tahta aqdami ummahatikum anabi muhammadu wẹ̀ anabi àlìjẹ́nnà tẹ́ ń wá kí ni tahta aqdami ummahatikum kìí ṣe àwọn bàbá yín àti ìyá yín àlìjẹ́nnà yín wà bàbá àti ìyá rẹ̀ náà wọ́n rárí wọ́n ikú ni ọwá ni wọ́n fẹ́ràn ẹ̀kọ́ àwọn ará alájà bá ara ẹ̀kọ́ àwọn alájà fẹ́ràn ẹ̀kọ́ ọlọ́run ní ká yí ẹ́ ìwọ ò ṣe fẹ́ràn ẹ̀kọ́ àwọn alájà ni wọ́n wá fẹ́ràn ẹ̀kọ́ kọ́dà wọ́n tún àwọn alájà wọ́n máa jẹ́ dọ̀nkúnú ẹ̀ gbọ́rọ̀ burúkú ìwọ kẹjẹ odò síwájú àti ìyàwó àtọmọ ẹ padà gbogbo ẹ̀yin ọmọ tẹ́ bá tọ́jú àwọn ìyá yín ẹ lè lọ́dọ̀ ọlọ́run dé o tẹ́ ẹ tọ́jú àwọn bàbá yín ẹ lè lọ́dọ̀ ọlọ́run dé o ẹ lọ béèrè lọ́wọ́ àfáà tẹ́ ẹ bá rí ẹni Bukhari Musa lọ sọ bẹ́ẹ̀ bàbá àtìyá ìjọ kan ń bọ̀ ọ̀rọ̀ wọn láàfin rí ní wútúbà sí Insha Allah. wó bàtẹ́ ẹsẹ̀ kan tí wọ́n ń bọ̀ 50,000 bàtẹ́ ẹsẹ̀ kan ẹlòmíì ń bọ̀ tó tójú yìí wọn lọ wà lọ wo bàtà tí ń bẹ lẹ́sẹ̀ ìyá rẹ̀ ń ní ọwà lọ jẹ wọn ma fahsinu ila alwalidayn ẹ ṣe dáadáa sáwọn òbí yín méjèèjì. huwa a'zamu ta'ati àwọn ní ìtẹ̀lé tọlọ́run tó tóbi jù bọ́ ọba gbọ́ sí wọn lẹ́nu àwọn ni wọ́n fi ń tẹ̀lé tọlọ́run tó tóbi jù. wa aqrabuha ila Allah àwọn ni ó sì súnmọ́ ọlọ́run wọ́n súnmọ́ ọlọ́run. ẹlẹ́ẹ̀karùn-ún. la tazakhar min ahadin má fẹ́ nìkan kan ṣe yẹ̀yẹ́ o bọ́ bá fẹ́ gbádùn ayé tó sì fẹ́ jẹ́ kálíkì àmà rẹ̀ ọ́ dáa àfa wa ń ka gbogbo ẹ̀ bọ̀. wala tashmit bi mubtala gbogbo ẹni tá a bá sì fàdánwò kan ìwọ náà má tún fẹnu yẹ̀yẹ́ kan wọ́n gbé àṣẹ yóò rí báyìí fún un. fad-dunya taduru orí pé ayé yìí ń yí padà ni àwọn tí wọ́n ní mọ́tò lánàá wọn ò ní mọ́ lónìí. fad-dunya taduru àwọn àkọ́kọ́lé lánàá wọn ò ní mọ́ lónìí. fad-dunya taduru àwọn ọmọ àwọn kan yẹjú lánàá wọn ò yẹjú mọ́ lónìí. wala ta'rifu ma tuhbi'u laka al-ayyamu àwọn àfáà wa ní ìwọ náà wàá mọ tọ́lọ́run fi tá ìgbà ayé ọjọ́ ayé fi pamọ́ fún ọ lọ́la ọ̀mọ́. famahalan fi sabahika wọ́n ní ọwọ́ ṣe pẹ̀lẹ́ láàárọ̀ tó bá ń lò. wa naharika ṣe pẹ̀lẹ́ lọ́sàn-án rẹ̀. wa masaika ṣe pẹ̀lẹ́ lálẹ́ rẹ̀. wa layalika kódà lóru rẹ̀ ṣe pẹ̀lẹ́. inna Allaha ya'muru bil 'adli wal ihsani wa ita'i dhil qurba wa yanha 'anil fahsha'i wal munkari wal baghi ya'idukum la'allakum tadhakkarun.